ó mà wá lẹ́tìkẹ́ báyìí ìyá Ọ̀ṣọ́dì àwọn area mama MC Olúọmọ wọ́n ṣetán láti gbèjà MC Olúọmọ délẹ̀délẹ̀ ni o lórí ọ̀rọ̀ mátà òun pẹ̀lú Koko Zaria tó wà ńlẹ̀ yìí wọ́n rẹ́dì láti bá Koko Zaria fa wàhálà rẹpẹtẹ láti bá a fà á débi tó lápẹẹrẹ lórí wípé ó dalẹ̀ MC Olúọmọ ó lágbára o bí màmá yìí ṣe ń sọ ìtàn ìgbésí ayé Koko Zaria bó ṣe bẹ̀rẹ̀ nínú Ọ̀ṣọ́dì bó ṣe ń ṣe round boy fún MC Olúọmọ tó ṣe máa ń sá kíjokíjo tẹ̀lé MC Olúọmọ tó ṣe pé kò lè dá nǹkan kan ṣe lẹ́yìn MC Olúọmọ nígbà yẹn tó ṣe bẹ̀rẹ̀ tó ṣe dénú Ọ̀ṣọ́dì bó ṣe ń sọ àwọn ìtàn yẹn bẹ́ẹ̀ ni wọ́n ń fi àwọn èpè ńláńlá ràpàtàràpàtà ránṣẹ́ sí Koko Zaria lórí wípé Koko pé MC Olúọmọ ní arọ ó fi èébú ara bu. àbáyé ti dé. mo rò pé lọ́mú ẹ nì. mo ta ìyá wọn náà arọ náà máa gbé arọ. ó lágbára o àmọ́ ìjó tẹ̀ wá tọ́ sẹ́nu Koko Zaria láti máa fi èébú ara bú MC Olúọmọ bí ṣó tọ́ sí lẹ́nu ẹ̀yin èèyàn kí ló opinion yín nípa ẹ̀ máa jẹ́ sí comment náà nínú fídíò màmá Òòṣàyé ẹ máa gbọ́ àwọn wọ̀tọ̀wọ̀tọ̀ tó tìk tí wọ́n jù lu Koko Zaria àti ìyá Esabod lórí mátà MC Olúọmọ tó dẹ̀ ń já àwọn méjèèjì ní wọ́nì tó le gidi gan ẹ wo ẹ má jẹ́ ń rojọ́ jìnnà ẹ jẹ́ ń gbé fọ́nrán màmá yẹn wọlé ẹ jẹ́ ń play ẹ̀ báyìí káàdìjọ gbọ́ nǹkan tán sọ nínú ẹ̀ máa wá padà wá ká wá sọ one or two things lórí ẹ̀. olúùlù kábàdì mo wà lẹ́yìn ẹ̀ kò sí nǹkan kan kò séwu lóko àfi gìrì àparò ẹni tó bá ní kó kú aṣíwájú onítọ̀hún ẹ tó bá ní kó kú aṣíwájú ẹ̀ kú wà á jàkàrà onítọ̀hún lágbára Ọlọ́run ẹ̀yin Zaria mo tún padà o oníwọ ni ìyá Esabod tó ń do oníwọ ló máa ń ṣe kọ́mọ́ǹgì fún oníwọ ló máa ń tẹ̀lé Olúọmọ ńbo ló ti ń tẹ̀lé Olúọmọ nígbà ayé kínní nígbà ayé ẹyin kí ni mo fẹ́ forúkọ bọ̀bọ̀ ìṣe tó ń pẹ̀lú Olúọmọ ń jà lẹ́yìn irin lọ́dún náà lọ́hùn èmi yìí pẹ̀lú ẹni tó lead team kápá ló ti sẹ́ òde kápá tó fi sá padà number one ìwọ́n sọ pé Olúọmọ ẹlẹ́sẹ̀ kan ó ní arọ wàláì tàlà irú nǹkan tó ṣe Olúọmọ tó fi ń pè láàárọ̀ yẹn ìtọ́jú yẹn lọ́ máa ṣe é tó gòbá ń jẹ tọ́ lọ́wọ́ àṣẹ wà lágbára lálẹ́ Ọ̀ṣọ́dì irú nǹkan tó ṣe Olúọmọ àdàbí tó wá jẹ́ pé Olúọmọ lọ jalè ni tó fi ń pè ní àárọ̀ nǹkan tó ń dùn àdàbí tó wá pé òun tí wọ́n pẹ̀lú Esabod pẹ̀lú àwọn olórí burúkú obìnrin tẹ́jọ́ wà nú mọ́tò tó ní àárọ̀ ló máa mú lágbára Ọlọ́run Zaria irú nǹkan tó ìtọ́jú yẹn ló máa ṣe é bẹ́ẹ̀ ló máa rí ó dẹ̀ ti ń ṣe é o àṣẹ lágbára Ọlọ́run lágbára àwọn tó nílé ayé lágbára àwọn tó kọ́kọ́ tẹ̀ kí n tó tẹ̀ àṣẹ wo ó máa ṣẹlẹ́yà kúrò nílùú Ọ̀ṣọ́dì ni lágbára Ọlọ́run àǹtí ẹ̀ Kúdí àbí kí lorúkọ ẹ̀ ṣebí lórí pé kó lè máa bá wa wá ṣe mí ẹ̀yìn lórí pé kó lè fi ẹ́ sílẹ̀ lọ́dọ́gbọ́n wa ń bá wa ṣe mítìnì tó lókì fún un lówó ṣe bá wa yìí náà látúbẹ̀ ẹ̀bẹ̀ pé kó tún máa fún un lówó. ó bẹ̀rù Ọlọ́run Zaria bẹ̀rù Ọlọ́run o kẹtùmọ̀rú nǹkan tẹ tún máa sọ o ìwọ pẹ̀lú ìyá Esabod o ẹtùmọ̀rú nǹkan tẹ máa sọ o àti ìyàwó ẹ tó gbà lọ́wọ́ ìyàwó Táló tó gbà wàláì ẹlẹ́dàá ìyá shut up òun ló máa fìyà jẹ wá àti ẹ̀ lágbára Ọlọ́run ẹlẹ́dàá ìyá shut up ló máa fìyà jẹ yín méjèèjì tó gò bá ń jẹ tó lọ́hùn. bẹ́ẹ̀ ló máa rí. ó lágbára o ó ga o tígi mú olóko bá tiẹ̀ wá gùn nàrínàrí tó gùn ju tayé lọ tó gùn ju tẹgbẹ́ lọ njó tẹ̀ wá tọ́ sẹ́nu alágbàro láti máa tọ́ka sí wípé igi mú olóko ẹni tó gbóko fún igi mú ẹ̀gà tí nǹkan bá tí MC Olúọmọ bá ti wẹ̀ wá nípèníjà ẹsẹ̀ àbí nǹkan kan tó bá nípèníjà nǹkan kan njó tẹ̀ tọ́ sẹ́nu Koko Zaria láti máa fi tàbùkù ẹ̀ àbí láti máa fi bú àbí láti máa fi yọ èébú lára ẹ̀ kó máa fi èébú ara bú ó ga o kí ló dé táwọn èèyàn máa ń tètè ń gbàgbé ìpilẹ̀ṣẹ̀ náà kí ló dé tá a tètè máa ń gbàgbé àná torí gẹ́gẹ́ bí nǹkan tí màmá yìí ń sọ àwọn tó jẹ́ kí àwọn irú àwọn màmá yìí kan jáde lórí ọ̀rọ̀ MC Olúọmọ kò ju nítorí wípé Koko Zaria dalẹ̀ MC Olúọmọ lọ àwọn eléyìí mọ ìtàn Koko Zaria nígbà tó ṣẹ̀ dénú Ọ̀ṣọ́dì torí
mọ̀rànmọ́rán nìtàn ìdùn lẹ́nu ìyá yìí mọ̀rànmọ́rán ló dùn lẹ́nu wọn ẹ ti mọ̀ pé wọ́n sọ̀tàn fún wọn àwọn eléyìí wọ́n witness ẹ̀ ni torí ara tán sọ ni wípé àwọn there was a time táwọn lọ jà kan níbi kan àwọn làwọn lead team Koko Zaria ó sá sẹ́yìn nígbà yẹn ni ẹ ti mọ̀ pé àwọn ìyá ilé yìí wọ́n ti wà pẹ̀lú MC Olúọmọ kò kí ń ṣe ní kò kí ń ṣàná so wọ́n mọ MC dáadáa wọ́n mọ Koko Zaria dáadáa kí ló dé táwọn èèyàn máa ń gbàgbé àná olóore ẹni tó bá ti ń ṣoore fún wa tipẹ́tipẹ́ tó bá ti wá bá dọ̀la táwárẹ́ lómi tá a tún lè jàǹfààní lára ẹ̀ á wàá gbàgbé ẹni tó ti ń ṣe fún wa látàtàná nítorí ká ba lè jàǹfààní lọ́dọ̀ ẹni tá a ṣẹ̀ pàdé in tá à ń jẹ lọ́wọ́lọ́wọ́ báyìí òun la máa mọ̀ tá a bá tún ti dọ̀la tá a tún ti rí bòmí tá a ti jẹ ibi tá a ti jẹ lónìí á gbàgbé ẹ̀ àní kọ̀ láti máa yàgbé síbẹ̀ àní kọ̀ láti sọ ibi tá a ti ń jẹ lánàá yẹn ká sọ di àkìtàn tí Koko Zaria ò bá tiẹ̀ wá rọ ọlá nǹkankan mọ́ MC Olúọmọ lára ó yẹ kó tiẹ̀ rọlá ọjọ́ kan bí ọjọ́ kan tí MC Olúọmọ fi dùn nínú tó ṣe pé ìdùnnú yẹn ó ti ń wò wípé ṣé pé inú náà lè dùn tó báyìí láyé tí yẹn dẹ̀ fi dùn nínú because ó ṣe òṣè náà ó ṣàjẹ́ lẹ́yìn MC Olúọmọ ó ṣe òṣè náà ó ṣàgbé nǹkan rere ṣe bí ó bá tiẹ̀ ní in his own way tó bá fi pé kò pọ̀ tó fóun at least ó ṣàgbé one or two tí ń ṣe láyé MC Olúọmọ ó gbé one or two tí ń ṣe nígbà tó wà pẹ̀lú MC Olúọmọ tó ń rìn pẹ̀lú MC Olúọmọ bílẹ̀ ayé dẹ̀ ṣe rí nìyẹn o ẹ̀yin èèyàn bí èèyàn ká tó máa lọ ẹ jẹ́ ká ka comment kan sí méjì lábẹ́ fídíò màmá Òṣàyí ká gbọ́n kan táwọn èèyàn sọ nípa ẹ̀ àrí one commenter Kafi ó ní mama go and sleep ó ga o another commenter user 714 ó ní mama ẹ bá wọn settle everything I want peace to reign ma okay àti user 87716 ó ní àgbàlagbà máa ń tún nǹkan ṣe ni kí lẹ́yìn yìí ṣá láti mean okay pé àgbàlagbà máa ń tún nǹkan ṣe ni àgbàlagbà ò kí ń ba nǹkan jẹ́ okay then another commenter ty òun náà ní àwọn olórí burúkú màmá Ògúnrẹwà ó ga o táwọn kan tẹ̀ tó attack màmá yìí ní under comment ó ga o then user 49881 ó ní ṣẹ̀ṣẹ̀ má ṣe pè mọ́ èyí tí o wí yẹn àròárọ̀ mọ́ ó ga o ó lágbára ẹni yìí tún dà láti caution àtẹ̀rọ̀gbọ́n fẹ́ caution màmá pé kí màmá má ṣe pè fún Koko Zaria mọ́ ni òun náà dẹ̀ tó wá lọ parí ẹ̀ wípé eléyìí tí ìyá ìwí yìí àròárọ̀ mọ́ bí yóò tiẹ̀ ṣe pè fẹ́ni tó dalẹ̀ bí yóò ṣe pè fẹ́ni tí ó fi ibi sú oore fún yàn ìwà pé o ṣoore inú kan téèyàn fi ṣoore gan-an ó ti ṣèdájọ́ gbogbo ohun tó wà ńlẹ̀ bẹ́ẹ̀ ni bí yóò tiẹ̀ ṣe pè fún ẹni tó ṣo bó tiẹ̀ ṣe pè fẹ́ni tó ṣoore fún tó fi ibi sú ẹ̀ inú kan tó fi ṣoore yẹn inú kan tó fi wùwà dáadáa sẹ́ni yẹn ó ti already ṣèdájọ́ láàrin wọn ó lè pẹ́ ó lè yá ni ó mọ̀ ṣe máa sọ pé sẹ́kù nílé ayé what goes around comes around ní gbogbo ohun tó bá ṣe léni ó di dandan ìwọ náà jèrè bó bá dọ̀la bó bá ṣe rere ló ṣe wàá kẹsàn ẹ̀ bó dẹ̀ ṣe àìdá náà ni wàá kẹsàn ẹ̀ bẹ́ẹ̀ ni ẹ̀yin èèyàn wa kí ni opinion ti yín ẹ máa bá mi jù sí comment section and ẹ má gbàgbé láti máa bá mi follow DigiNaija online lórí Facebook link tó wà lábẹ́ fídíò yìí máa gbé yín dé orí Facebook page wa from there ẹ tún máa gbádùn àwọn update wa tá a bá ṣe ń gbé wá lóríṣiríṣi and ẹ má dẹ̀ gbàgbé fún gbogbo yín tẹ́ ṣe ń darapọ̀ mọ́ wa lórí YouTube ẹ máa bá wa click subscribe button kẹ̀dẹ̀ máa like and share ètò yìí kó máa lọ lórí ayélujára ire o.